nígbẹni kó gbẹ̀yìn ibikíbi tó bá ti pàdé mi tó bá fẹ́ bú mi bẹ́ẹ̀ jẹ́ a máa jọ búra wa o ó ti yẹ I'm ready for you ó ti yẹ so tó ara àwọn òbí mi tó tẹ̀ tó wá mú mẹ́nu ó ti jẹ́ tán ìwọ ọmọ yìí oyin ó ti jẹ́ tán ìwọ máa bẹ́ẹ̀ pò ó máa bẹ́ẹ̀ fà á ó mọ̀ pé ń sọ fún ẹ mo ní tó bá ku ẹ̀mí ẹyọ kan lára mi oyin tó bá ku ẹ̀mí ẹyọ kan lára máa dá ẹ lágbo síná ìwọ ọmọ òfò yìí ọ̀rọ̀. ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o. This voice note is from ọkọ síyàwó. Kó mí nǹkan tó bá wà láàrin wọn. Kó mí nǹkan tí obìnrin yẹn ò bá ṣe fún ọkọ. Torí pé kí ni a ti gbọ́ sáìdì tìyàwó àmọ́ àti gbọ́ sáìdì ọkọ. Yorùbá dẹ̀ pòwe kan wọ́n ní àgbà tó gbọ́ sáìdì èèyàn kan tí ó fi dájọ́ àgbà òṣìkà ni. Bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ìyẹn ò ní kí mọ́ fẹnu dé ọ̀dọ̀ one or two of our words. No matter nǹkan tí ìyàwó ò bá ṣe kò wọ́ọ̀tì irú threatening of life yìí. Ẹ̀gbọ́n kan tó sọ ni ó ní kódà kó jẹ́ last blood òun máa fi deal pẹ̀lú obìnrin yẹn like àṣìṣọ ọ̀rọ̀ lélẹ̀. Bọ̀dá Túndé ẹ sì sọ láàrin yìí ẹ sì sọ ṣé ẹ rọ́rọ̀ tẹ́ sọ yìí Ọlọ́run má jẹ́ kí kankan ṣẹlẹ̀ sí obìnrin yẹn wọ́n máa wá mú yín. Even at that obìnrin yẹn gan tó bá jẹ́ ẹlẹ́mìí ìkà bí ẹ̀yin ó lè fi voice note yín fi pursue case tẹ́ẹ̀dẹ̀ máa jìyà rẹ̀ wàláì tẹ́ẹ̀dẹ̀ máa jìyà ẹ̀. Wọ́n ní tí ọmọdé bá bẹ̀rẹ̀ kinní kan àgbà ló máa mọ ibi tó máa wó sí. Gbogbo ẹ̀yin tẹ́ wá gbọ́ voice note yìí lórí bíbá tẹ́ wá ní it's okay a jẹ́ pé something is wrong with you. Tí ó bá jẹ́ wípé òun wo ìyàwó rẹ ìwọ ọkùnrin tó ń wò mí báyìí tó lè fún ìyàwó rẹ nu voice note yìí a jẹ́ pé you are not in marriage o. Ó bẹ́tà kó ní kálukú mọ́ lọ nílọ títí ẹ̀ wò kẹ́ mọ́ wàá para yín. Tó bá dẹ̀ jẹ́ pé ìwọ obìnrin ni tó bá yẹ kó lè send irú voice note yìí sí ìyàwó rẹ you are not meant to be together. Ẹ separate kẹ́ mọ́ lọ nílò ara yín kẹ́ mọ́ wàá para yín. Ẹ̀yin kan mọ̀ sọ pé bóyá ìfẹ́ ò sí lára wọn tẹ́lẹ̀. Obìnrin yẹn jẹ́ kó yé wa pé ìfẹ́ wà láàrin wọn. Ọlá ìfẹ́ tó ń ní sí ọkọ òun tó ń jẹ́ Túndé ló fà á nígbà tó ń gbọ́ gbogbo rúmọ̀ kó mọ bìnchìké kó mọ pé everybody kó mọ wá everybody lẹ́nu pé ṣé lóòótọ́ ni ṣé ọkọ òun ṣé ó lè ṣe báyìí sóun. Nínú one of our note ó sọ ó ní ìjọ́ tó ń kọ́kọ́ mọ̀ pọkàn yàn oúnjẹ ó ní Dubai làwọn wà. That means they already built a world for themselves. Àwọn single mom yẹn wọn ò lè jẹ́ gbádùn ọkọ yín. Àwọn single mom ò lè jẹ́ kẹ́ gbádùn ọkọ yín àfi tí wọ́n bá sọ yín di tàbí mo ṣe dà. Single mommy Bùnmi òun ló gbọ́kọ lọ́kọ Bímbọ́ ní orúkọ obìnrin tuntun tó ẹ̀sẹ̀ fẹ́ Bímbọ́ ló ń jẹ́. Oyindamola níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń jẹ́. Ṣùgbọ́n báyìí o wọ́n ti sọ Oyindamola wọ́n ti sọ di single mother. Àní ẹ̀yin mọ́mì tẹ́ wà nílé ọkọ ẹ̀yin obìnrin tẹ́ wà nílé ọkọ kí lẹ ní láti má di pé wọ́n sọ yín di single mommy. Ìwọ mọ́mì tó ń wò mí lénìí kí ló ní láti safeguard marriage ẹ láti safeguard ọkọ rẹ pé kí wọ́n mọ́ tiẹ̀ síta as kí wọ́n náà wá di single mommy kò easy o. Life as a single mommy kò easy níta o kò easy o. Ọlá pé life as a single mommy ò easy òun ló tún jẹ́ kí obìnrin Dàmọ́lá tún kígbe síta pé ẹ mọ̀ gbà hùn ẹ mọ̀ gbà mí wọ́n mọ̀ ti gbọ́kọ̀ hùn wọ́n mọ̀ ti gbà finally bó ṣe ṣẹlẹ̀ ní. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà ń lo òyìnbó àbí ẹ̀yin ọkùnrin náà tẹ́ wà ń lo òyìnbó tí ẹ mọ reason whatsoever tíyàwó yín fi ń travel lẹ́ẹ̀mẹwàá tọkọ yín fi ń travel ẹ ti mọ̀ pé ó ti lójú síta láì ṣe pé bóyá ó níṣẹ́ kan tó ń ṣe pàtó. Ẹ̀kọ́ kan náà ẹ mọ̀ bá wá. Arábìnrin yìí sọ wípé ẹ̀mẹwàá every 3 months lọ́kàn mọ́ travel wá Nàìjíríà àṣé ó ti rójú ni. Then gbogbo ẹ̀yin life social media ẹ̀yin àtọkọ yín ẹ bá lọ holiday ní Dubai ẹ post ẹ̀ tẹ́ bá ń jẹ chicken ẹ post ẹ̀ tẹ́ bá ń ṣèfẹ́ ẹ post ẹ̀ ẹ̀yin ò mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé irú lifestyle yìí ni wọ́n ń wá ká ni. Ẹ̀gbọ́n kan tí mo sọ irú lifestyle tẹ́ ẹ fi enjoy ara yín òun ni wọ́n ń wá ká
ẹ bá mi sọ fún Mercy mi ná ẹ bá mi sọ fún Mercy mi ná àwọn kan wà because wọ́n lè mọ̀ wọn ò mọ ìsàlẹ̀ ọ̀rọ̀ sì lẹ́gbin wọn ò fẹ́ mọ̀ bóyá Mercy Aigbe ló ń gbé gbogbo expenses yẹn wọ́n rò pé bóyá ọkọ rẹ̀ Adekas ni wọ́n ló ń gbé at the end of the day wọ́n work ara wọn into the life of Adekas irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí oyindamola irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí wọn ẹ máa gbé ọkọ yín lórí social media wọ́n ní táyé bá dáa fún ẹ fọwọ́ rẹ bòjẹ mọ́ pẹ́pẹ́ dẹ̀ mọ́ fi ọkọ rẹ pẹ́pẹ́ àwọn èèyàn àwọn tó gbà lọ́wọ́ rẹ wọ́n ti wà ń ta òun náà ló fà á tí Bùnmi Adédayọ̀ tó fi gba ọkọ Oyindamola Túndé Oyèládé at least ìwọ̀nba yẹn yà ní sọ̀rọ̀ jù lórí ẹ̀ torí pé kí ni àti ìgbọ́rọ̀ ọkọ àmọ́ ó wà obvious pé Bímbọ́ ó gba ọkọ Oyinda Bímbọ́ òun ni single tẹ́lẹ̀ ó ti sọ Oyinda ó ti sọ di single ó ti fi Oyinda sí wàhálà single mommy ò easy mo mọ single mommy kan ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n máa ń fẹ́ àwọn single mommy ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń fẹ́ òun mo fi sọ wípé ẹ̀yin tẹ́ wà nílé ọkọ ẹ lè gbádùn ọkọ yín o ẹ lè gbádùn ọkọ yín àyàfi tó ọkọ rẹ bá ti gbédé tó yẹ tó ti gbédé tó wá bẹ́ẹ̀ ẹ̀yin ọkọ ẹ mọ̀ sòótọ́ tó ọkọ rẹ wá gbé bẹ́ẹ̀ pé mo fẹ́ fẹ́yàwó mi dákun gbà o torí bó gbà ní kékèké wàá gbà ní ńláńlá bó bá gbà níwájú wàá gbà lẹ́yìn at worst gan kọ́ mọ́ sọ ẹ̀mí rẹ di kúkúrú ẹ mọ̀ sòótọ́ ọkùnrin mọ́ tó tán ni bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ ní agbára ìyàwó méjì tẹ́ ẹ lọ fẹ́ méjì tẹ́ ẹ padà wá sọ obìnrin di single mommy ọlọ́run obìnrin ọ̀rọ̀ ọlọ́run nígbéyàwó gbogbo ẹ̀yin onískìtì irọ́ náà tẹ́ ẹ fi skìtì irọ́ ba ìgbéyàwó jẹ́ ọlọ́run obìnrin tẹ́ ẹ jẹ́ kí obìnrin wà important lójú ọkọ rẹ̀ mọ́ tẹ́ ẹ jẹ́ kí ọkọ náà wà important lójú ìyàwó mọ́ tẹ́ ẹ fi skìtì àti program tẹ́ ẹ fi ń parọ́ ọlọ́run obìnrin léèrè mo mọ single mother kan ọkọ ọlọ́kọ ló ń fẹ́ tí ọkọ ọlọ́kọ bá ti ń padà sílé ó mọ̀ sunkún ni èmi wá béèrè lọ́wọ́ rẹ̀ níjọ́ kan pé nígbà tí wọ́n ń ṣe báyìí kí ni kíyàwó lè ṣe ó ní kò kàn ó ní òun ṣe ni kó lè bá a fẹ́ òun àní ẹ̀yin obìnrin lé kí lẹ ní láti jẹ́ pé wọn ò tì yín síta òun náà ni pé ẹ jẹ́ kí n sọ fún yín this is the secret tó bá ti rí i pé ọkọ yẹn sì wù ẹ́ o ò dẹ̀ fẹ́ di single mother àwọn single mother wọ́n suffer o many nights of loneliness many days tó jẹ́ pé kò ní sí capital kò ní sí owó tó jẹ́ pé ọkọ wà ní wọ́n á yọjọ́ fi tóra wọn gbà tí ò sọ́kọ wọ́n ní láti máa pe ọkọ yín ló sponsor ìwọ ni ó wà lé ọkọ rẹ wọn ò tí ì sọ ẹ́ di single mother kò í sì ṣe pé kò í ṣe pé ojú kòkòrò sì dààmú rẹ torí ẹ̀yin mi ojú kòkòrò ó dààmú yín gidi gan mi ò sọ àwọn lójú kòkòrò o ti wá gbọ́ pé ọkọ rẹ ń nálè ọkọ rẹ sì ti ń pretend sí ẹ ṣe bí dákun ṣe sùúrù ṣe bí bó gbọ́ mọ nǹkan tó sọnù mọ́ wáká mú ọkàn ṣe bí pò gbọ́ torí níjọ́ tó bá ti lè sọ bí pò gbọ́ tó ti mọ̀ pé ọkọ yìí ó ṣeéṣe kò ní fẹ́ dá ẹ lóhùn ṣe bí pò gbọ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé ọkọ tó lè bá sọ̀rọ̀ tó máa gbọ́ ni bá sọ̀rọ̀ ní ẹ̀mí submission mọ́ ṣe gàràgàrà mọ́ ṣe bí pé wọ́n lọ ó wà in charge bá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí submission so that kó gbọ́ tó bá jẹ́ pé ọkọ tó mọ̀ pé kò ní gbọ́ ni sọ dúnù kó ṣe bí pé ò tiẹ̀ rí ṣe bí ó ń dùn yàn lóòótọ́ but at least ó mọ̀ pé obìnrin kò tiẹ̀ síta ẹ̀yin ẹ wo Oyindamola the thought pé Bímbọ́ léun dànù is okay for her to run depressed ẹ wá wò ó wọ́n wá ní ọkọ ó yáwó ńláńlá ó fi wá dá company kalẹ̀ ní Nàìjíríà ó dẹ̀ sọ àlè tó sọ dìyàwó ó dẹ̀ fi ṣe signatory ó dẹ̀ gbàgbé obìnrin yẹn tí ó wà ní Amẹ́ríkà like kí ló ṣe fún ẹ dé ẹ̀yin family Oyindamola pẹ̀lú voice note yìí ẹ má fi ṣe àwàdà o ẹ má fi ṣe àwàdà Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ fojú sunkún ọmọ o ẹ má fi ṣàwàdà ẹ rí bó ṣe ń threaten
pé òun lo last blood òun pẹ̀lú voice note yìí gan mo mọ̀ pé yes even before you ask for assistance on social media ó ti yẹ kó ti lọ bá àwọn tó wà in charge of irú kéèsì pígámì báyìí kó o ti fẹjọ́ ọkọ rẹ̀ yìí sùn kó o ti fi ẹ̀mí rẹ̀ kọ́ ọ lọ́rùn pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹ pẹ̀lú voice note yìí it should be held responsible. It should be held responsible. Ọ̀rọ̀ Ọlọ́run ìgbéyàwó gbogbo ẹ̀yin tẹ́ ẹ collaborate lọ́kùnrin lóbìnrin tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run di yẹ̀yẹ́ lórí ìgbéyàwó yìí ẹ̀yin náà àtibọ̀tán yín ò lè dáa. Ọ̀rọ̀ Ọlọ́run ìgbéyàwó single mother sì ti pọ̀ jù ẹ jẹ́ káwọn tó lọ́kọ gbádùn ọkọ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn lóbìnrin báwo wọ́n ṣe fẹ́ ṣe báwo wọ́n ṣe fẹ́ ṣe báwo wọ́n ṣe fẹ́ ṣe. Their life as a single mother